Ojú kábíyèsí dọ́bí go trophy. Sọ bẹ́ẹ̀. Ó ti sọ́tọ̀ o. Bí àwọn àjọ̀rún ti lọ bẹ́ẹ̀ ṣé àjọ̀rún ni kí n gbé ti yàgbé òun? Àbí kí fẹ́ bẹ́ẹ̀ sọ wọn mọ́lẹ̀? Ọtí kí ni kí n ṣe fún? Inú túbú straight. Inú túbú straight. Olórí ni dọ́bí go trophy. Olórí sọ́dọ̀ sí wọ́n lè ṣá. Tọ́ni kábíyèsí. Nígbà tó fẹ́ lẹ́yọ̀ kọ́ sí o. Yes sir. Where kábíyèsí give and take. Ṣé kìí fún ìpínlẹ̀ Yorùbá sí mi ò báyìí. Ojú ẹ̀ ṣoṣoṣo bí ojú fine boy yẹn. Compliment nìyẹn sá. I wonder. Orí ìrékéréké ọ̀kan ní bàbí èjì ló wọlé tọ̀ mí ọ̀rí ọ̀sọ́pọ̀ méjì rẹ̀ enúnú rẹ̀ ní bẹ́ẹ̀dù lọ́mọ tẹ́tẹ́lẹ́rì ìgbàgbó tiẹ̀mí lẹ́rì ìyẹyẹ èjì rẹ̀ kọ̀ pẹ̀ Ìbàdàn ẹnu jọbí kọ̀ pẹ̀ wò èmi ò mọ èjì rẹ̀ tóbi ṣe gbà kó tó kọ̀ pẹ̀ ẹnu jọbí ẹnu orí igi èjì rẹ̀ ará àṣokò ọjọ́ èjì rẹ̀ tó ti dáyé wọn jalè rí kò tọrọ wọn rí he ẹwẹ́lẹ́wẹ́ ní kókiri dàgbàdérí obìnrin àgàn dàkókò dẹ́rí ayọ̀ ọ̀pẹ̀dà. A máa rí owó mọ́wó, ọmọ lálàáfíà mọ́làáfíà, kò ní mọ̀ṣì láyé, kò ní mọ̀yà láyé, owó tó fún mi, bóyá ọdún tó ń bọ̀ $1 million ló máa fún mi. Ó sì kọ́ tó lò lè ṣe, wọ́n máa lọ máa bọ́ rí o. Ajé a máa fílẹ̀ ṣe bùjókòó, ayé a máa jùṣe fún ẹ. Onídolówó àná, ó sì kò kéré ayé òní jábọ̀. Private jet tó fẹ́ rà ọ̀rọ̀ àbẹ̀ rà o. Mo fẹ́ kórìfẹ́ fẹ́ mi náà o. Mo fẹ́ bàbá mi. Ọkọ mi ọmọ mi àtùgbà àwọn olólùfẹ́ mi I love you so much. Oya ẹ bá yà fọ́tò. Bọ́ọ̀sì ẹ yà ń gbà. Ẹjọ́ ẹ lọ. Oya olùkẹ́. Ọ̀pọ̀ ni. Number one. Doctor of Africa. Yes, Aroma. Hussein wa kí alájẹ. Wọ́n mi Hussein. Oya dìde. Oya. Kò sí máa kọ́ ìyàlájú mọ́tò. Orí máa ń kọ́ wa mọ́tò. Wọ́n ti sọ yìí rẹ̀. Wọ́n ti gbọ́ pé ọ̀rọ̀ yóò ṣe ń fẹ́ sí i. Private jet ẹ wà rà o. Bàbá ikú wa nílé ìgbà ọlọ́wọ́ àwa ẹ̀sà ní ẹ̀dìdì torí ńlá fún mẹ́ lọ́wọ́ ìrì àkàdé ìbò nílé ìgbà ọlọ́wọ́ àwa lágbára ọlọ́wọ́ bá kórì jẹ́kẹ̀rẹ̀ pẹ́ bí wọ́n ti pẹ́ láyé. No wala.
Nigeria.
ilé ògbògbò ọ̀gbẹ̀dẹ̀ ògbògbò wọ́n ní méje lògùn ilé wọ́n ní méje lògùn òde Ògúnwùsì ògùn alára ṣe pé ní gàgà òhùn ògùn ní àsìmọ́jà òkú ògùn málámàlà ní ìjẹ̀bùrùbùrù ògùn alápàtà ní mòjẹrẹ ògùn wádò gbígbà ní jẹ ògùn kọ̀dà àsìmọ́jẹ pé ògùn gbàjáwọ̀ nǹkan Ògúnwùsì yorù òní jẹ Ògúnwùsì tọ́lá dá ọdún ètòsí tẹ̀lé ìtòwú tó mọ́. Ògún lákàáyé àmọ́ ṣègbè lẹ́yìn rẹ̀. Ògún tó a bá dòdò kò ní ta. Ògún tó a bá wá dòdò tó a bá dòdò kò ní gbọ́yà àtọmọ rẹ̀ lọ. Lákàáyé lákàgbà ọkọ̀ mi. Adákun sábìrì àbẹ́ ẹ̀lú. Ẹ máa wí pé Adéyẹyẹ ògún bọ́ rẹ̀ ògún bọ́ rẹ̀. Ògún bá yẹrẹ ògún bọ́ rẹ̀ ògún bá rẹ̀ ògún mọ̀ bá ọjà. Bá ọ̀rẹ́ mọ̀mọ̀ bá ògún bá ọ̀rẹ́ ògún mọ̀ bá ọjà. Bá ọ̀rẹ́ mọ̀mọ̀ bá ọ̀ Adéyẹyẹ sọ wá ń gbọ́. Adéyẹyẹ máa gbọ́ rẹ̀ nù mí. After working,